There are times in life when we go through situations. It may seem like complications, or it may be tribulations. As it keeps you up at night, you are looking for the bigger picture. So you open up the scripture, and here's what you see inside. Just like kábíyèsí rẹ o Elédùmarè, ọba mi ọba tẹ́rẹrẹ kárí ayé, ìwọ lòǹgbà tí ń gba láìlára, ọba tí ń gba baálé ilé tọmọtọmọ. Àìkú ni ọ́, àìṣá, àìdíbàjẹ́, àìpapòdà, ẹ̀rí ọlọ́lẹ́mí àwọn wòlíì. Òǹgbà tí ń gba láìlára, ọba mi tí ń gba baálé ilé tọmọtọmọ, ọba tí kì í lé ni kó tó mú ni, ọba mi ọba jàmá jẹ̀bi ẹni, ọba jàmá gbògìrì ẹsẹ̀. Èmi máa wí pé ìwọ lálágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn, ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun, ẹ̀rù jẹ̀jọ́ kankan fọ́rẹ́ o. Ìwọ tí ayé ò gbà tó ọ̀run ò gbà, ó fi ọ̀run nínú àwọn ọ̀run ṣe ìtẹ́, ó fa ayé àtún gbogbo tí ń bẹ nínú rẹ̀ ó fi ṣàpótí ìtìsẹ̀. Kábíyèsí rẹ ọba àwọn ọba, ẹ̀rù rẹ tó bá o. Gbogbo ẹ̀yin ará ilé pátápátá porongodo mo kí yín o. Mo kí yín pé ẹ kú dédé àkókò yìí. Ọ́fíìsì lẹ wà ní, ṣọ́ọ̀bù níbi ìtajà yín lẹ ń bẹ ní, orílẹ̀-èdè àti èdè níbikíbi yòówù kẹ́ ti máa gbọ́ mi. Àárọ̀ lẹ wà ní, ọ̀sán ní àbí alẹ́. Mo kí yín pé ẹ kú dédé àkókò yìí. Àjíǹde ara ó máa jẹ́ o. Èmi náà ni o. Èmi ni mò ń kí yín, bàbá òtítọ́. Èmi náà ni ọmọ wọn lẹ́kìtì kété, èmi ni èkìtì yéye èkìtì bọ̀. Adáfẹ́ nìkan kan wá, ojú òní tì wá. Àjọrí bá ti ṣe àjọrọ̀ ọ̀nà gbégbà. Wájú lọ̀pá èbìtì ré sí, wájú lọ́wọ́ wa ó máa lọ. Ojú òsì ní tẹnìkan kan wá. Mo kí wa pé a kú ọjọ́ mẹ́ta. Àdúpẹ́ ojú tó rí àwọn láyọ̀ àtàlàfíà. Ẹ̀yin ni wọ́n máa bá, èmi náà lẹ́ẹ̀ máa rí lágbára Ọlọ́run. Nífẹ̀ẹ́ nìkan kan wá ṣàwátì. Ibi aburú ayé, ìdààmú ayé kò ní dé bá gbogbo wa. Ní gbúrò ìbànújẹ́ sẹ́nìkan kan wá o. Lágbára Ọlọ́run, bólúwa ti mẹ tẹ̀mí rẹ̀ sì mẹ láàyè. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Kí lóhun tí mo tún mú wá lónìí o? Kí làkòrí ọ̀rọ̀ mi tòní? Èmi bàbá òtítọ́. Ojúmọ́ kan, ìtàn kan. Kábíyèsí rẹ ọba àwọn ọba. Àkòrí tòní òun náà ni pé Tọ́pẹ́ Àlàbí ó wí pé Ọlọ́run Elédùmarè, Ọlọ́run alààyè, Ọlọ́run ọ̀gá ògo, ó ní kì í ṣe onídùúró tòun. Àní àkòrí ọ̀rọ̀ tòní ò ní pé Tọ́pẹ́ Àlàbí sọ wípé Ọlọ́run alààyè, ọ̀gá ògo Elédùmarè kì í ṣe onídùúró tòun. Tọ́pẹ́ Àlàbí o, mo wá fẹ́ bi ẹlẹ́rẹ̀ o, torí nínú fídíò tó ṣe òun, gbogbo àgbáyé lórí, gbogbo àgbáyé ló wò ó. Ẹnu ara rẹ ló fi sọ, kì í ṣe pé ẹnìkan ló gbẹnu rẹ sọ̀rọ̀. Tọ́pẹ́ Àlàbí o, ó ní Ọlọ́run ọ̀gá ògo, Ọlọ́run alààyè Elédùmarè, ó ní kì í ṣe olùdúró tiẹ̀. Ìbéèrè mi ni pé táwa lo onídùúró tirẹ̀ o? Tọ́pẹ́ Àlàbí, ta lo onídùúró tiẹ̀? Ṣé Bíbélì tiẹ̀ tó kà ló sọ pé Ọlọ́run kì í ṣe onídùúró ni? Ṣé Bíbélì tiẹ̀ ló fi yé wípé Jésù kì í ṣe onídùúró? Ó mà ga o. Àwọn ọ̀rọ̀ tó sọ nínú fídíò tó ṣe òun, àwọn àṣìṣe ọ̀rọ̀ tó sọ pọ̀ ńbẹ̀. Gbogbo rẹ̀ ló ń gbà kíyèsí rẹ̀ sí lákòókò yìí. Gbogbo ẹrù rẹ̀ pátá ni wọ́n yànnàná. Ó ń lọ bí gbólóhùn méjì mẹ́ta tó sọ, tó jẹ́ pé ọ̀rọ̀ ń kù díẹ̀ káàtó. Mi ò mọ̀ bóyá ó jábọ́ lẹ́nu rẹ ni àbí ó sọ. Ó kù díẹ̀ káàtó.
orin tó dùn tó dára tó nímísí tó nímísí tó pọ̀ ó tàbùkù rẹ̀ ó ní kì í ṣorin ẹ̀mí ó ní kì í ṣorin ẹ̀mí rárá jẹ́ kí n kọrin òun náà kó gbọ́. Olùdúró mi ò ṣe o, olùdúró mi mo dúpẹ́ o, bó bá jẹ́ ènìyàn ló dúró ìbá ti padà bó bá jẹ́ ènìyàn ló dúró ìbá ti sá lọ, bó bá jẹ́ ènìyàn ló dúró ìbá ti máa sì règùn. Olùdúró mi ò ṣeun o, olùdúró mi mo dúpẹ́ o, aláfẹ̀yìntì mi mo máa dúpẹ́ o, agbẹjọ́rò mi mo máa dúpẹ́ o, àní bó jẹ́ ènìyàn ló dúró ìbá ti máa kàn, bó jẹ́ ènìyàn ló dúró ìbá ti sá lọ bó jẹ́ ènìyàn ló dúró ìbá ti máa sì règùn. Olùdúró mi ò ṣeun o, olùdúró mi mo dúpẹ́ o, aláàánú mi mo dúpẹ́ o, aláfẹ̀yìntì mi mo dúpẹ́ o, igi lẹ́yìn ọgbà mi mo dúpẹ́ o, agbẹjọ́rò mi mo dúpẹ́ o, torí bó jẹ́ ènìyàn ló dúró wọn á ti padà, bó jẹ́ ènìyàn ló dúró wọn á ti sá lọ àní bó jẹ́ ènìyàn ló dúró wọn á ti máa sì règùn. Olùdúró mi mo dúpẹ́ o. Kábíyèsí rẹ̀ Elédùmarè Jésù Kristi ọmọ aládé àlàáfíà, agbẹjọ́rò mi, olùdúró mi, aláfẹ̀yìntì mi, aláàánú mi, olùrànlọ́wọ́ mi. Mo dúpẹ́. Bó bá jẹ́ ènìyàn ló dúró wọn á ti padà, bó bá jẹ́ ènìyàn ló dúró wọn á ti sá lọ, bó bá jẹ́ ènìyàn ló dúró wọn máa sì règùn. Orin tọmọbìnrin ń kọ aláṣeyọrí, orin yìí mà ní ìmísí gan, orin yìí mà ní ìtumọ̀ gan, orin yìí ó mà ní ìmísí Ọlọ́run alààyè nínú gan, ṣùgbọ́n kò wá yé mi tó o. Bí Tọ́pẹ́ Àlàbí ṣe sọ wípé orin ìhun kì í ṣorin ẹ̀mí, tó sì pé orin ìhun tó pè ní tó sọ nínú orin ìhun pé Ọlọ́run ọ̀gá ògo kì í ṣe onídùúró tòun. Tọ́pẹ́ Àlàbí o, àní mo bi ọ́, ta ló onídùúró tiẹ̀? Ṣé àjànàkú, Ọlọ́run àjànàkú ló onídùúró tiẹ̀? Ìwọ náà ló sọ bẹ́ẹ̀ o, onílọ́jọ́ tó fẹ́ kọrin ìhun ẹ̀mí mímọ́ gbá ẹ lẹ́nu pa má kọ́. Ó ní nítorí náà Ọlọ́run kì í ṣe onídùúró tiẹ̀. Ìwọ wí o, ìwọ ló wí Tọ́pẹ́ Àlàbí, ó ní Ọlọ́run kì í ṣe onídùúró tiẹ̀. Ẹ̀mí mímọ́ ló gbẹnu rẹ tú àṣírí ńlá jáde. Ọ̀rọ̀ tó tẹnu rẹ jáde yìí ó jẹ́ kí n rò àròjinlẹ̀ pé ṣé ẹ̀mí mímọ́ dẹ̀ gbẹnu rẹ báyìí? Ọ̀rọ̀ tí ẹ̀mí mímọ́ gbẹnu rẹ sọ tó gbá lẹ́nu tó ní kó o sọ síta tó sì sọ yìí, ó fi hàn gbangba pé ó dàbẹ́ ni pé Ọlọ́run kọ́ ni igi lẹ́yìn ọgbà rẹ o. Ó dàbẹ́ ni pé oní baba ń gbẹ́jọ́ o. Ó dàbẹ́ ni pé ó níbìkan tó ń sáwọ̀ tó ń sá sí tó ń forí pamọ́ sí. Ẹ bá má ṣe bẹ́ẹ̀ ni o ò ní sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní gbòòrò ẹnu wípé Ọlọ́run alààyè ọ̀gá ògo kì í ṣe onídùúró tiẹ̀, pé Jésù Kristi kì í ṣe onídùúró tiẹ̀, kì í ṣe olùgbèjà rẹ, kì í ṣe agbẹjọ́rò rẹ. Ọ̀rọ̀ burúkú ní gbòòrò ẹnu. Kò sóhun tó bá ẹ débí yìí o bí kì í ṣe ìlara. À ń dùn wọn ò ṣe wí lẹ́jọ́. Ìjà lára ò tán bọ̀rọ̀bọ̀rọ̀. Tọ́pẹ́ Àlàbí o, ohun kan ni mo fẹ́ pe àkíyèsí rẹ sí o. Lọ kíyèsára gidi gan. Ẹ̀mí ìgbéraga ti gbé ẹ wọ̀, ẹ̀mí ìjọranilójú ti gbé ẹ wọ̀, ẹ̀mí àfẹ̀mí nìkan ó ti wọnú ayé rẹ o. Ṣé ni kó o ronú kó o tètè lọ ṣe àtúnṣe ọ̀nà rẹ ní kíá ní mọ̀nàwáì, torí pé Ọlọ́run júbọ̀ onírẹ̀lẹ̀ ṣùgbọ́n lókè rere báyìí ní ìwà gbéraga.
ó ti jẹ́ kí ẹ̀mí owú jíjẹ kó bà lé ọ. ó mọ̀ wípé ìgbà ò lọ bí òréré, ẹnìkan ò lè lé lọ ayé gbó. ìgbà tó tásìkò tiẹ̀ tọ́lọ́run sọ pé ògo rẹ̀ ó bú jáde, ògo rẹ̀ bú jáde, òòrá látakò. ó wá tásìkò tí ọlọ́run sọ pé ògo aláṣeyọrí máa bú jáde, ìwọ wá fẹ́ dúró bí alátakò. ó lérò wípé ọ̀rọ̀ tó máa sọ òun ó máa fọ ọmọbìnrin wálẹ̀, ó wá rí iṣẹ́ Elédùmarè àbó ọ̀rọ̀ lọ́hùn. ọ̀rọ̀ tó wá sọ gan-an ló wá mú kí ògo ọmọbìnrin yìí kó wá bú jáde, kóòrùn rẹ̀ wá tàn, kóòrùn rẹ̀ wá ràn yòò. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ orin yẹn, ló ń gbọ́ orin yẹn, ṣùgbọ́n tí wọ́n mẹ́ni tó kọ. ṣùgbọ́n nípa ọ̀rọ̀ tó sọ tó fẹ́ fi tàbùkù rẹ̀, tó fẹ́ fi downgrade ẹ̀, àbí báwo ni kí n ṣe sọ, ọ̀rọ̀ tó fẹ́ fi yẹpẹrẹ rẹ̀, ọ̀rọ̀ ń gan-an lọ́lọ́run wá fi gbé e ga, àbó ọ̀rọ̀ Ọlọ́run. ọ̀rọ̀ tó sọ tó lérò pé ó máa fi tàbùkù, ó máa fi yẹpẹrẹ rẹ̀, ó máa fi gba orin ìhun jẹ́ tó orin ìhun ò ní lè tàbọ́n lórí ìgbà. ọ̀rọ̀ ń gan-an lọ́lọ́run wá lò láti fi ṣe ìpolówó ọjà nípasẹ̀ ọ̀rọ̀ tó sọ Tọ́pẹ́ Àlàbí. àkókò yẹn gan ni gbogbo èèyàn wá dán ọmọbìnrin yẹn mọ̀. èmi gẹ́gẹ́ bí ẹnìkan bàbá òtítọ́, mo mọ orin yẹn tẹ́lẹ̀, mò ń gbọ́, ṣùgbọ́n mi ò mẹ́ni tó kọ. nípa sọ̀rọ̀ tó sọ yìí, ọlọ́run gbójú ọmọbìnrin yìí jáde, gbogbo wa dá ojú rẹ̀ mọ̀, gbogbo aláwa dá mọ̀, ògo rẹ̀ wá bú jáde. àbẹ́ ẹ̀rọ lọ́hùn, àbẹ́ ẹ̀rọ lọ́hùn. kábíyèsí rẹ̀ Elédùmarè, tẹni bẹ́ẹ̀gì lójú. èmi á máa wí pé ìgè arúwé. kábíyèsí rẹ̀ Ọlọ́run, kábíyèsí rẹ̀ Elédùmarè. Tọ́pẹ́ Àlàbí o, ẹ̀mí ìlara ló gbé ẹ̀wọ̀ yìí. ẹ̀yin èèyàn, mo bẹ̀ yín, mo tú yín bẹ̀. ẹ bá mi subscribe sí channel mi o. ẹ wá bá mi share program yìí, ẹ bá mi share ètò yìí, ẹ share ẹjọ́ délé dóko. mo bẹ̀ yín, ẹ bá mi subscribe sí channel yìí, ẹ bá mi subscribe sórí ètò yìí. Tọ́pẹ́ Àlàbí o, ìwọ ọ̀rọ̀ bíbélì wá fẹ́ ṣẹ mọ́ ẹ lára gbáà. àbí ògbó Tọ́pẹ́ Àlàbí, ọ̀rọ̀ bíbélì wá fẹ́ ṣẹ mọ́ ẹ lára porogodo. ìwé mímọ́ sọ wípé ìwọ tí ètì igi ńlá ń bẹ lójú rẹ, tó sì fẹ́ yọ èérún igi tí ń bẹ lójú ọmọ ẹnìkejì. kí ló dé? ó tún wá sọ, ó ní tó bá jẹ́ pé bí ẹ̀mí mímọ́ ṣe ń fún àwọn ènìyàn lórin, bẹ́ẹ̀ ni wọ́n ń kọ jáde, ìkọkúkọ làwọn èèyàn ó máa kọ. ìyẹn ni pé ohun tí ẹ̀mí mímọ́ mú wá, ìmúkùmú lẹ̀mí mímọ́ máa mú wá. torí bó ṣe sọ, ohun tó bá jẹ́ pé bí ẹ̀mí mímọ́ ṣe ń mú wá lẹ̀ ń sọ jáde lójú ẹsẹ̀, ẹni ìkọkúkọ lọ̀pọ̀lọpọ̀ olórin ó máa kọ. ìyẹn ni pé ìmúkùmú lẹ̀mí mímọ́ mú wá. irú àwọn ọ̀rọ̀ wo leléyìí? ẹ gbà mí, ẹ rà mí padà, ẹ rà mí kalẹ̀. irú àwọn ọ̀rọ̀ wo leléyìí nígboro ẹnu? ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀. òní tó bá jẹ́ pé bí ẹ̀mí mímọ́ ṣe ń gbé wá náà lẹ́ ń gbé jáde láì ṣàtúnṣe rẹ̀ nínú ọkàn yín lọ́hùn kẹ́ tó sọ síta. òní kọ̀kọ̀kọ̀ lé gbogbo ènìyàn ó máa kọ síta. ìyẹn ni pé ìmúkùmú lẹ̀mí mímọ́ mú wá. ẹ̀yin èèyàn máa gbà mí kẹ́ ẹ. Tọ́pẹ́ Àlàbí, kí ló bá ẹ dé gbogbo eléyìí tó ń ṣe? owú jíjẹ ní o, orogún òwò ló bá ẹ débi tó dé yìí. orogún òwò, ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ rẹ ló ti padà lẹ́yìn rẹ. ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ alátẹ̀lé rẹ ni wọ́n ti kọ̀yìn sí ọ nítorí ọ̀rọ̀ sọkúsọ nígboro ẹnu. ó gbàgbé ìgbà tí wọ́n tó ń jó gbẹ́sẹ̀ tó ń jó. àwọn èèyàn kan sọ̀rọ̀, àwọn èèyàn kan tó pa wọ́n lẹ́nu mọ́. ó gbàgbé nígbà tó kọrin wípé ọtí Jésù ń pa mí ò jàre, ọtí Jésù ń pa mí ò jàre. ó gbàgbé nígbà tó kọ́. ó gbàgbé nígbà tó ń kọrin kí Ọlọ́run àjànàkú. kò mà sẹ́ni tó criticize ẹ̀, kò sẹ́ni tó sọ pé ohun tó ń ṣe ò dáa tó. àfáà kan ṣe wáàsí, mo wò lórí pílátífọ́ọ̀mù. nígbà tí àfáà yìí sọ̀rọ̀, àfáà yìí sọ wípé bí èèyàn kan bá ṣì ń mọ̀ tó ń ṣe tó ń dá lójú ọmọ aráyé, téèyàn ṣe tó ń dá lójú ọmọ aráyé, ó ní nítorí pé Ọlọ́run fi àṣìṣe rú ẹni bẹ́ẹ̀ pamọ́ ni. Tọ́pẹ́ Àlàbí o, ṣé o lérò pé ìwọ ló dára jù ni? ṣé o lérò pé ìwọ ló mọ orin kọ jù ni?
ó mọ̀ wípé ìgbà tó ń gbayì lójú ọmọ aráyé ibi tó kù sí pọ̀ gan-an, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ọ́mọ̀ ó dáwọ́ bọ àṣìṣe rẹ, ó fi àṣìṣe rẹ pamọ́, ìgbà náà ló fi ń gbayì lójú ọmọ aráyé. Ṣùgbọ́n nípa ìlara, nípa owú jíjẹ báyìí, nípa orogún òwò, ó tún wá jẹ́ kí Ọlọ́run kó káwọ́ kúrò lórí àṣìṣe rẹ tó Ọlọ́run gbé pamọ́, ó tún wá jẹ́ kí Ọlọ́run tú sí gbangba báyìí. Nípa ẹ̀mí orogún òwò tó bà lé ọ, nípa owú jíjẹ, nípa àfẹ̀mí nìkan, àkìkọ gàgàrà rẹ kò wá fẹ́ kí kékeré kọ mọ́. Irú yín pọ̀ lágbo ẹ̀pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn agboolé olórin onígbàgbọ́. Bẹ́ẹ̀ ni irú yín pọ̀ nínú àwọn agbo olórin, nínú àwọn olórin onígbàgbọ́, irú yín pọ̀. Àṣírí tiẹ̀ ló sì tú jáde, ẹ̀mí mímọ́ gbẹnu rẹ tú àṣírí ara rẹ jáde. Nígbà tí Jésù tó jẹ́ alágbàwí wa, tí Jésù jẹ́ alágbàwí wa, ó wá sọ pé Jésù o kì í ṣe olùdúró tiẹ̀, kì í ṣe alágbàwí tiẹ̀, táwa la alágbàwí rẹ o. Kó wá wí káyé gbọ́, Ọlọ́run àjànàkú ni àbí bẹ́ẹ̀ kọ́? Ọtí Jésù pa mí ò jàre, ọtí Jésù pa mí ò jàre. Ìgbà tó ń sọ gbogbo òun kò sẹ́ni tó rí ẹ, kò sẹ́ni tó sọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà tó fẹ́ yẹ̀ ara rẹ síta, tó fẹ́ fẹ̀dí ara rẹ síta, ó wá bẹ̀ sí fẹ́ máa ṣàbùkù ẹlòmíràn. Mo sì mọ̀ pé ohun tó ń ṣe ni pé àfarawé ló fẹ́ ṣe o, nítorí pé mọ̀mọ́ Bọ́lá rẹ ó sọ fún olórin ẹ̀mí kan pé kó ṣe àtúnṣe orin tó kọ. Tí o bá wo orin tí mọ̀mọ́ Bọ́lá rẹ sọ wípé kán ṣe àtúnṣe rẹ̀, ó mọ̀ pé nítòtítọ́ ẹ̀mí Ọlọ́run ló bá mọ̀mọ́ Bọ́lá rẹ sọ̀rọ̀ nípa orin yẹn. Ó mọ̀ pé nítòtítọ́ orin ń dá lóòótọ́, ó ní ìmísí tó dáa, ó dẹ̀ dùn. Ṣùgbọ́n síbẹ̀ tá a bá ní ká wo nínú ẹ̀mí, wàá mọ̀ pé orin tí mọ̀mọ́ Bọ́lá rẹ sọ̀rọ̀ lórí ó ní àtúnṣe lóòótọ́ nínú. Wàá dẹ̀ mọ̀ pé nítòótọ́ ẹ̀mí Ọlọ́run ló gbẹnu mọ̀mọ́ Bọ́lá rẹ sọ̀rọ̀. Àṣà ohun tí mọ̀mọ́ Bọ́lá rẹ ṣe lìwọ náà fẹ́ ṣe. Ẹ̀rí báyìí, ìdí nìyẹn tó fi yẹ kéèyàn máa wo aago aláàgó ṣiṣẹ́. Mọ̀mọ́ Bọ́lá rẹ ti sọ̀rọ̀ nípa orin kan, ìwọ náà fẹ́ sọ tiẹ̀. Àbí ẹ̀kọ́? Tọ́pẹ́ Àlàbí o, ohun tí mo fẹ́ bẹ̀ fún ni wípé ṣe ni kó o tọrọ àforíjì o, lọ ṣe fídíò kò ní ó ṣèṣù ni, kó o tọrọ àforíjì lọ́wọ́ ọmọbìnrin wọn, ìyẹn ọmọbìnrin tó kọrin Aláṣeyọrí. Màmá kan náà tún jáde pé òun gangan lòún lórin yẹn, òun lòún ti kọ́kọ́ fi òun lọ́lọ́run fún tóun fi ṣe rẹ́kọ́ọ̀dù. Ṣùgbọ́n nígbà yẹn kò sẹ́ni tó mọ orin yẹn, kò sẹ́ni tó gbọ́. Nípasẹ̀ ọmọbìnrin yìí tó wá tún orin yìí kọ Aláṣeyọrí, tó tún á fi àwọn orin míì tó fi kún, nígbà náà lọ́run lẹ̀mí mímọ́ gbé orin yìí jáde fún gbogbo àgbáyé. Lórí náà di mímọ́, ló wá jáde, ló wá ń ṣàtọ̀ orin náà. Torí náà Tọ́pẹ́ Àlàbí lọ tọrọ àforíjì lọ́wọ́ àwọn méjèèjì o, lọ́wọ́ mọ̀mọ́ gẹ́gẹ́ tọ́lọ́run fún lórin, àti nípasẹ̀ arábìnrin wa Aláṣeyọrí tọ́lọ́run gbàgbọ́ orin òun láti tan ògo rẹ̀ jáde sí gbogbo àgbáyé. Lọ tọrọ àforíjì lọ́wọ́ àwọn méjèèjì, ṣe fídíò kó tọrọ àforíjì, kó sọ pé ó ṣèṣù. Torí pé ìwé mọ́ sọ pé ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì ó ṣe rere. Oníbẹ̀nikẹ́ni bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó kọ̀ sílẹ̀ yóò rí àánú gbà. Tó bá lè ṣe fídíò tó bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ yẹn, tó tọrọ àforíjì, ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tán ti padà, wọ́n padà yọ́nú sí ọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alátẹ̀lẹ́yìn rẹ̀ tán ti kọ̀yìn sí ọ, wọ́n padà yọ́nú sí ọ o, tó bá lè tọrọ àforíjì. Ọlọ́run júbà onírẹ̀lẹ̀ o, ṣùgbọ́n lókè rere báyìí ni wà gbéraga. Tọ́pẹ́ Àlàbí o, mo bẹ̀ ọ́, lọ tọrọ àforíjì lọ́wọ́ ọmọbìnrin wọn. Ẹ jọ̀wọ́ ẹ̀yin ènìyàn, ẹ bá mi share program yìí, ẹ bá mi share ètò yìí kó délé kó dóko. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Àbí ẹ̀gbọ́n òru mú mi ní èmi bàbá òtítọ́, ẹ kúkú mọ orílẹ̀-èdè tá a wà wípé kò sí náà. Òru ló mú mi tí mo fi ń nù àgùn. Ẹ bá mi subscribe sórí channel mi ní YouTube channel, ẹ bá mi subscribe sí dáadáa. Mo bẹ̀ yín olólùfẹ́ mi, mo bẹ̀ yín olólùfẹ́, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ Òtó Bàbá Òtítọ́,
ẹ bá mi subscribe sí channel yìí, ẹ dẹ̀ bá mi pín program ẹ jẹ́ ó délé tó kó. Kábíyèsí rẹ ọba àwọn ọba. Èyí ló mú mi rántí ìtàn kan ọjọ́ òun àná. Owú jíjẹ ìlara kì í ṣohun tó dáa. Orogún méjì kan bẹ láyé ọjọ́ òun àná. Tìyálé tìyàwó ni wọ́n. Ọkọ wọn ti kú, ṣùgbọ́n inú ilé ọkọ wọn náà ni wọ́n ń gbé. Wọ́n ti pín ilé tí ọkọ wọn kọ́, wọ́n ti pín fún wọn. Oníkálùkù ti mú yàrá tiẹ̀, wọ́n jọ ń gbé papọ̀. Ìyàwó nígbàkọ, ẹmu tó pè nígbàkọ, tán bá ti tẹ ẹ̀bà tán òun náà máa fi kọ́ sínú abọ́. Tán bá ro àmàlà òun ni wọ́n fi kọ́. Tán bá ro fùfú òun ni wọ́n fi kọ́ ìgbàkọ. Ìyàwó ní, ìyálé náà ní. Ìyàwó wá gbóúnjẹ, ó ro ọkà, ó wá fẹ́ kọ́, kò rí mọ́ bí tí ó fi ìgbàkọ tiẹ̀ sí. Ló bá béèrè ìgbàkọ ti ìyálé, ló bá mú ìgbàkọ ìyálé fún, ló bá fi ìgbàkọ òun ló fi kọ ọkà. Nígbà tó fi ìgbàkọ òun kọ ọkà, ó wá jẹun tán, àtìgbàkọ àtàwo ó kó létí odò, ó fẹ́ lọ fọ̀ ọ́. Ibi tó ti ń fọ ìgbàkọ àtàwo, omi bá gbé ìgbàkọ lọ. Ọmọbìnrin sáré títí pé kó rí ìgbàkọ yìí mú, irọ́, omi ti gbé lọ. Ló bá kábọ̀ ló padà sílé. Ló bá sọ fún ìyálé rẹ̀ pé kó dákun kó dábò, ibi tó ń ti ń fọ abọ́ létí odò, omi ti gbé ìgbàkọ lọ o, ṣùgbọ́n nígbà tó ń délé òun ti rí ìgbàkọ tòun o, kí ìyálé kó gba ti tòun kó fi dípò títì ẹ̀. Ìyálé bá tutọ́ sókè ló bá fojú gbà á. Ó ní láyé àfi kó bá mi wá ìgbàkọ mi gangan ni mo fẹ́. Ọ̀rọ̀ yìí ni bí omi, bí eré bí àwàdà, ọ̀rọ̀ ìdílé ọba. Obìnrin òun rí sẹ́ẹ̀, ó ní ìgbàkọ lòun fẹ́. Ìgbà tí kábíyèsí máa dájọ́, wọ́n ní kí ìyàwó kó padà sódò, kó máa rin etí odò lọ. Ó ṣeéṣe kó padà rí ìgbàkọ, kó lọ mú kó dá padà sí ìyàwó rẹ̀ kí ọ̀rọ̀ tó rùn kó lè tán lẹ̀. Ìyàwó padà sódò, ó bẹ̀ sí wá ìgbàkọ lọ, ó tan etí odò ń lọ, ó ń tàn lọ. Bó ṣe ń lọ lórí ìyá kan lójú ọ̀nà tí ìyá ń gbé gírù, ìyá arígbó. Ìyàwó ìgbági lórí ìyá, ó bá ìyá gbé lọ sí gbedele rẹ̀. Ó kí ìyá ó ṣe ìyá pẹ̀lẹ́, ìyá súre fún, ó tún padà sétí odò, ó tún wá ìgbàkọ lọ. Ìgbàkọ yìí ló ń wá títí lórí bàbá àgbà kan tí egbò pọ̀ ní ẹsẹ̀ rẹ̀, tó fẹ́ sọdá odò òun sódì kejì. Egbò ń pọ̀ gan tó kẹ̀yàn tó rùn. Ìyàwó yẹn ó bá di bàbá àgbà mú, ló ran bàbá yìí lọ́wọ́, ló mú sọdá odò, ló sì mú délé. Bàbá yìí ní ọgbà tó tóbi, oríṣiríṣi èso níbẹ̀ nínú ọgbà òun. Ìgbà tí ìyàwó yìí fẹ́ padà sẹ́yìn, bàbá ní kó wá. Bàbá ní ṣe bí ìgbàkọ ìyálé rẹ̀ ló wá. Ó ní bẹ́ẹ̀ ni bàbá báwo lẹ ṣe mọ̀. Bàbá rẹ́rìn-ín, ó ní ìfún wo ló ń bẹ nínú òròmọdìẹ táwọn òde òkè ò mọ̀. Bàbá ní kó wọnú ọgbà tó ń bẹ nínú àwọn oko tó wà nínú ọgbà òun, kó wọ ọbẹ̀ lọ. Kó máa rí igi kan tó so èso rẹ̀ kò pọ́n, èso rẹ̀ dákẹ́ lọ́lọ́lọ́lọ́, bẹ́ẹ̀ ni èso òun ò sì pọ́n. Pé kó já bíi mẹ́ta ń bẹ̀. Pé ó máa rí èso kan tó pọ́n gan tó rẹwà, tó dẹ̀ máa sọ̀rọ̀ wípé kámi. Bàbá òun sọ fún pé má ká o. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ẹ̀ gbọ́ mi, ẹ bá mi subscribe sórí channel yìí o. Ẹ dẹ̀ bá mi share ètò yìí, ẹ jẹ́ ó délé dóko. Ìyàwó tí mo sọ nípa rẹ̀, ó wọnú ọgbà tí bàbá sọ fún un. Ó rí àwọn èso tó tóbi ṣùgbọ́n tí wọn ò tí ì pọ́n, tán dákẹ́ níníníníní. Ó sì rí àwọn eléyìí tó pọ́n yóò, tán rẹwà dò, tán sọ pé kámi. Ìyàwó yìí ò kọjá ọ̀rọ̀ tí bàbá ọlọ́gbà sọ. Ó lọ síbi èso tó dákẹ́ níníní, ó ka mẹ́ta. Bó ṣe lọ, bí bàbá ṣe ṣàlàyé fún, ó dójú ọ̀nà, ó mú èso kan, ó fọmọ́lẹ̀, pò. Àwọn ẹrú ló jáde ń bẹ̀, ẹrú bíi 6 sí 7, pẹ̀lú àpótí aṣọ tó dára. Àwọn ẹrú ìgbèrú wọ́n tẹ̀lé lọ. Ó kù díẹ̀ kó délé, ó méso kejì, ó tún là mọ́lẹ̀, pò.
àwọn nǹkan àlùmọ́nì oríṣiríṣi tó jáde. Ó wá wọnú ilé, ó tilẹ̀kùn bí bàbá ṣe wí. Ló bá mú èso kẹta ló lù mọ́lẹ̀ pò góòdì, wúrà, dámọ́ọ̀dù àti owó iyebíye lóríṣiríṣi pẹ̀lú ìgbàkọ tó wá ló farahàn. Inú rẹ̀ dùn. Ó mú ìgbàkọ ó dá padà fún ìyálé rẹ̀. Ó mú nínú owó, ó mú nínú góòdì, ó mú nínú dámọ́ọ̀dù, ó tún wá mú nínú àwọn ẹrú méjì, ó tún mú nínú àwọn àpótí aṣọ méjì, ó kó fún ìyálé rẹ̀. Ìyálé kọ̀, ó ní láéláé òun ò fẹ́. Ṣó rò pé òun ò mọ bí ó ṣe rí ni? Òun náà máa gbé gbèsè tòun láti ní tòun. Ìwà owú jíjẹ, ìwà àìnítẹ́lọ́rùn, ìwà orogún òwò, ibi tí ń bá ènìyàn tó dáa. Kábíyèsí rẹ̀ ọba wọn bá. Ìyálé náà bá bọ́ sọ́nà ló bá ń tẹ tí odò lọ, bẹ́ẹ̀ ni pé ìgbàkọ tiẹ̀ náà sọnù tó sì ń wá ìgbàkọ. Orí ìyá tó ń rẹrù, ìyá arígbó kẹ̀jẹ́kẹ̀jẹ́, ìyá òun bẹ̀ẹ́, ọmọ mi jọ̀ọ́ bá mi gbé ẹrù yìí, mo fẹ́ gbé sórí ni, ràn mí lọ́wọ́ láti gbé sórí mi. Ìyá yìí ò tẹ̀ ní kó bá òun gbé. Ó ní ìyá mi ò bá ti yín wá bí o. Ó sọ̀rọ̀ sí ìyá yànnìyàn ni. Ó sì sọ lọ́dọ̀ àwọn àgbà. Ó kúrò ńbẹ̀, ó tẹ̀síwájú. Ó rí bàbá elégbò létí omi tó fẹ́ sọdá. Bàbá yẹn ní ọmọbìnrin jọ̀ọ́ ràn mí lọ́wọ́, mú mi sọdá odò yìí. Ó sọ̀rọ̀ sí bàbá yànnìyàn ni, ó bú bàbá yànnìyàn náà. Ṣùgbọ́n síbẹ̀ bàbá òun dọ́gbọ́n sọdá. Bàbá yìí wá pè pé sọdá wá, ó sì sọdá. Torí ó ti gbọ́ gbogbo ìtàn yẹn lẹ́nu ìyàwó rẹ̀. Bàbá ní wẹ́, ó mú mi sọdá o, ó mú mi sọdá o, ó bá mi tọ́jú egbò mi o, ó bá mi tọ́jú egbò mi o. Ń ṣèrànlọ́wọ́ tí Ọlọ́run rán mi, ń ṣe fún ọ. Ìwọ náà fẹ́ lọ́lá, ò fẹ́ lọ́rọ̀ bíi tìyàwó rẹ, àbí bẹ́ẹ̀ kọ́? Ó ní bẹ́ẹ̀ ni. Ó ní wọnú ọgbà ń lọ, wàá rí àwọn igi tó so èso tí èso rẹ̀ tóbi ṣùgbọ́n tí wọ́n ti pọ́n tán dákẹ́ ní. Wàá tún rí àwọn igi eléso tó so èso ńláńláńlá ṣùgbọ́n tán sọ pé kàmì tán sì ti pọ́n yóò má ká wọn yẹn o, èyí tó dákẹ́ ní kó ká. Ṣùgbọ́n nígbà tí ìyálé tó máa wọnú ọgbà, ó ní ta ló mùgọ̀ ló máa lo ká ilé tó dákẹ́ ní màá fi ilé tó pọ́n dòdòdòdò sílẹ̀ tó ń sọ pé kàmì. Ó bá bọ́ sídi ilé tó pọ́n dòdòdòdò ló bá ká èso 3. Ìgbà tó lọ ó dójú ọ̀nà, ó la ìkíní mọ́lẹ̀. Àwọn ẹrú jáde pẹ̀lú ẹgbà lọ́wọ́, wọ́n bẹ̀ sí kóbò sáré. Àwọn òun pòórá. Ó dé ìlàjì ọ̀nà, ó mú èso kejì, ó fọ́ mọ́lẹ̀ pò. Àwọn oyin jáde, agbọ́n jáde, wọ́n bẹ̀ sí ta. Ó mú eré sá. Ó ní ìkẹta ni ire máa tinú rẹ̀ jáde. Ó bá wọnú ilé, ló bá ti wíńdò ló tilẹ̀kùn, ó tu fèrèsé ó tilẹ̀kùn. Àbí ẹ̀gbọ́, ló bá mú ìkẹta, ló bá là mọ́lẹ̀ pò. Kábíyèsí rẹ̀ Lédùmarè, bó ṣe la ìkẹta mọ́lẹ̀ pò, ejò jáde, àkekèé jáde, náà bẹ̀ sí bùṣán, ló bẹ̀ sí ké, ló bẹ̀ sí pariwo tó. Ìgbé oró ló ké títí tó fi dágbére fáyé. Ìwà orogún òwò kì í ṣe tó dáa. Ìwà ojú kòkòrò kì í ṣe tó dáa. Ìwà àìnítẹ́lọ́rùn, ìwà kí n sọ, ìmọ̀tara ẹni nìkan, owú jíjẹ kì í ṣe tó dáa. Tó pé Àlàbí, owú jíjẹ, àfẹ̀mí, orogún òwò, ìlara ṣíṣe, olóbá ẹ débi tó wà yìí o. Ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ ti kọ̀yìn sí ọ, ọ̀pọ̀lọpọ̀ alátẹ̀lé ti kọ̀yìn sí ọ. Ọ̀rọ̀ rẹ ló wá gba orí social media ló gbarí rẹ̀ kán. Tọ́pẹ́ Àlàbí ló tọrọ àforíjì lọ́wọ́ ọmọbìnrin yìí. Ṣe fídíò míì, bẹ gbogbo àwọn ènìyàn. Ríra rẹ bí odidi gómìnà bá lè sọ wípé òun mọ̀ pé òun lòún fẹ́ nì, òun mọ̀ pé òun lòún jẹ̀bi. Tàwa ni ọ́ tí wọ́n náà lè ṣe fídíò láti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn tiẹ̀ náà. Orin yẹn má pè lórí kọrin mọ́ o, orin ẹ̀mí gidi gan ni. Olùdúró mi ò ṣe o, aláàánú mi mo dúpẹ́ o. Bó ṣe nìyàn ló dúró ìbá ti padà, bó jẹ́ nìyàn ló dúró ìbá ti sá lọ.
bó jẹ́ ènìyàn ló dúró ìbá ti máa sì règùn. Olùdúró mi mo dúpẹ́ o, olùdúró mi ò ṣe o, agbẹjọ́rò mi ò ṣe o, igi lẹ́yìn ọgbà mi ò ṣe o. Bó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n á ti padà. Bó bá jẹ́ ènìyàn ló dúró wọ́n á ti sọ pọ́rọ̀ mi sún wọn. Bó bá jẹ́ ènìyàn ló dúró wọ́n á ti máa sì règùn. Olùdúró mi ò ṣeun o. Jésù agbẹjọ́rò mi, olùdúró mi, aláfẹ̀yìntì mi, aláàánú mi, olùrànlọ́wọ́ mi, ògo ni forúkọ mímọ́ rẹ lókè ọ̀run o. Ó ṣé bàbá mi, mo dúpẹ́. Ẹ̀jẹ̀ olólùfẹ́ bàbá òtítọ́, mo tún sọ yìí mo tún dúró náà o. Àdàfẹ́ nìkan kan wa, ojú òní tì wá, àjò rí bá ti ṣe, àjò rọ́nà gbígbà, àjò kéré òkòdélé. Ẹ bá mi subscribe sórí channel mi o, ẹ bá mi share ètò yìí. Ẹ mọ̀ pé láti subscribe kò ná yín lówó, kò ná yín dọ́tà. Ibi tán kọ subscribe sí yẹn ẹ kò tẹ́ ẹ ni. Ìgbàkígbà tí n bá tún ṣe fídíò míì sí yín, á lè kàn sí yín pé fídíò bàbá òtítọ́ o, ó ti tún jáde. Ẹ bá mi subscribe. Àdàfẹ́ nìkan kan wà, ojú òní tì wá. Ẹ ṣé mo dúpẹ́. Thank you so much. He stops the storm. Jesus stops the storm. He can do anything, yeah. He can do anything for me, yeah. Jesus stops the storm. He can do anything.